iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ o káṣe náà ni iyì ẹ̀dá àìṣe ẹ̀gan ni àbùkù ó fẹ́ jọ pé káàkiri òde àríyá lójúmọ́ tòní tó mọ́ náà ni àwọn èèyàn ti máa ń rí àwọn sànmọ́rí ọkùnrin onígẹ̀ní ńlá ohun tó sì máa ń ṣe náà ni ètò ààbò fún àwọn tí ó wá sí òde ayẹyẹ àwọn èèyàn náà ni wọn kò ní jẹ́ kí ẹni tí kò lẹ́tọ̀ọ́ wọlé sí gbọ̀ngàn ayẹyẹ àwọn náà sì náà máa ń dá àwọn area boys lẹ́kùn àríṣe kọ́ńdú láwọn òde ayẹyẹ gbogbo ojú wọn kì í rẹ́rìn bẹ́ẹ̀ wọn kì í ṣe òṣónú ohun tó sì máa ń sọ náà ni pé àṣẹ tí olóde bá pa fún àwọn ni last order gẹ́gẹ́ bí àṣà olóyìnbó ṣá o kì í ṣe àwọn ọkùnrin onígẹ̀ẹ́ní láì nìkan ni wọ́n ń ṣiṣẹ́ yìí àwọn obìnrin náà ti ń ṣe o bàǹbàsì ni àyà tí wọ́n náà máa ń rí tí a bá pàdé wọn lóde ṣùgbọ́n ṣé ìgẹ̀ẹ́ní kápẹ́ ti àwọn obìnrin tí wọ́n ń ṣiṣẹ́ yìí náà ni àbí kinní ńlá ìyóúnjẹ fún àwọn ọmọdé aláṣẹ àti olùdarí Gallant Bouncer International ti bá wa sọ̀rọ̀ Alhaji Ridwan Ọlábíyì Adédoyin rèé o pẹ̀lú làbárè tó pọ̀ gan-an. My name is Ridwan Ọlábíyì Adédoyin. Iṣẹ́ tẹ̀ ń ṣe yìí okay to start with kí ló kọ company. Yeah, I am the CEO of Gallant Bouncer International. This business ẹ bẹ̀rẹ̀ ó tó like how many years. Ṣé sọ àti ó ti pẹ́ o láti 2008 mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pẹ̀lú Nigerian Man o' War kó tó di pọ́ lọ́hùn tó ṣe tóbi di pé àti di ẹni tó ní company bouncer àti tó bí a bí more than 15 years báyìí tí ó ṣe kà. ẹ ṣe lábẹ́ nìkan náà ni abẹ́ kan bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwọn èèyàn jẹ́ rẹ̀ ẹlẹ́ float mo kọ́kọ́ lẹ́nu mo ti sọ tẹ́lẹ̀ pé mo lẹ́nu for Nigerian Man o' War but that ginger me to become a bouncer. Then I don't have boss in this job but I have leaders. Kò sẹ́ni tó kọ́ mi ṣe. ẹ̀yin náà wo bí àwòkọ́ ṣe. mo lẹ́ni tí mo wọ bí àkọ́ṣe òun náà ni Alhaji Akeem CEO Super Secure. ìkọ́tà náà ṣe ní àgbẹ̀. He's a boss. tọ́kí náà tó lè ṣe léṣe èèyàn gbọ́dọ̀ nígẹ̀ ńlá gbọ́dọ̀ fóònù sápá. You must be a bodybuilder before you become a bouncer. Yes, if you are not a bodybuilder gbogbo àwọn èèyàn many people wọ́n ti fi ẹ̀ bá ṣe wà ìjẹ́ dé pé ẹlòmíì ò ṣe bouncer kò sínú ẹ̀ without being a bodybuilder ṣùgbọ́n gbogbo ara mọ̀ nǹkan tí Nigerians sọ lọ́wọ́ yìí everybody wants to eat we need to just assist some people to become what they want to be. Tẹ́lá ṣe ń assist àwọn ẹlòmíì tí wọ́n kọ̀ wish láti pé yes ẹ ká join yín ká bá yín ṣe iṣẹ́ yìí àṣẹ aláwọ̀ wọn pé everybody carry on. So eléyìí sì ṣe ẹrẹ́gísà lọ́dọ̀ ìjọba ní abẹ́ kan bẹ̀rẹ̀ abẹ́ ìwọ̀n rẹ́gísà lọ́dọ̀ ìjọba. I started without registration but now Gallant Bouncer is now a registered company under CAC. ẹ kí ara kí làwọn equips tẹ máa ń face wàhálà tẹ máa ń face pẹ̀lú iṣẹ́ yìí. A lot ó ti ṣẹlẹ̀ lọ́wọ́ area boys yìí lọ́wọ́ area boys yìí. We have a lot of people tẹ́ pé èpè ní lọ́tún lọ́sì ẹ̀fẹ́ ká wọlé kìnnìkan many challenges lẹ́gbẹ̀ẹ́ odò àwọn tó máa ń fi tag sára aṣọ yẹn wọ́n ti dà wọ́n láwọn ọmọ area boys lọ́tún lọ́sì but we don't have any problem àwa la máa ṣe kí ni àwa la máa ní sùúrù fún àwọn èèyàn because that's why we are called bouncers you understand that's why we are under security we just need to just calm ourselves down should in case you people tẹ́ pé ẹkùn lẹ́yìn wa àwọn the many bouncers that are coming or the one that is there for now please anything or any challenges you are facing in this job you just need to calm down because we don't know who is who. ọ̀nà ọ̀tẹ̀pà ẹ̀ka fọpọlọ ṣé o ẹ ti gbọ́. ó tẹ̀ ní ọ̀pọ̀ èèyàn tó bá rí ọmọ òròyìn bíi aláìdá tó lè bá ti rí ní event ọmọ náà pípì tí wọ́n rí báyìí kí lẹ́fẹ̀ẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ gan. In that aspect if you see the Gallant Bouncers or any other security aspect who is not allowing you to come to the event or to allow you enter the event we have reasons. We need to follow the instructions of those who gave us the job. You understand? We need to follow the instruction. We need to follow the last instruction. Not that you tell us, Gallant Bouncer, ẹni tó bá ránṣẹ́ kíní kan àfitọ́mọ jẹ. No, we don't do that. As I said, this company is registered under federal government. We don't need to just spoil our job. We know how much and how we register this company under the federal government. We need to follow the last respect or last order. That's the reason why you see some people used to see us as a bad people in the event that why won't you allow this kind of person to come inside the hall? Why won't you allow this person to enter the event? It's the order they give to us. We don't have any issue on that. So. About the paying ṣiṣẹ́ báyìí báwo gan-an la ṣe lè get in touch pẹ̀lú yín? Yes, our office is at number 80 Makinde Street, Oshodi, Lagos. And we have our phone numbers. We're on TikTok. We are on Instagram. And we have our WhatsApp number. Our WhatsApp number is
081 60 59 11 92. Let me call it once again. 081 60 59 11 92. Our TikTok handle is Ridwan at Ridwan Mopo. Also Gallant Bouncer. Our Instagram handle is Gallant Bouncer International or Ridwan Mopo. But we usually use Ridwan Mopo as our handle on Instagram. Thank you. Thank you. God bless you.